ebi ọba kì í pààyàn èèyàn kì í lálàá kó pé òun sùn òun rádé lórí kí wọ́n dẹ̀ káràlú wá dáadé fóun. ìwọ tó bá jẹ́ Christian tó jẹ́ Muslim níjọ́ tó bá ti rò pé òun lọ sípò ọba ó ti mọ̀ wípé òun lọ darapọ̀ mọ́ níṣẹ̀ṣe nìyẹn. ààfin ọba ààfin ni ilé òòṣà ni kì í ṣe church kì í ṣe mọ́sálásí ìmáàmù kan náà fẹ́ jẹ níbẹ̀. nǹkan tí àwọn ọba ń ṣe ọgbọ́n nìyẹn ṣé tó fẹ́ pa ìṣẹ̀ṣe rẹ́ because àáfà ò lè kú mọ́ṣáláṣí ń sìn káwọn oníṣẹ̀ṣe lọ síbẹ̀ kan náà wọn máa sìnkú àáfà. ẹni bá rí pé ohun tó ń ṣe ń bè bàtọ́ ọlọ́run kó má ṣòkò yọjú. ní ìgbà tí wọ́n fẹ́ ṣe òfin yẹn wọ́n pe gbogbo wa sí ilé ìgbìmọ̀ aṣòfin lábẹ́òkúta wípé òfin táwọn fẹ́ ṣe yìí àwọn fẹ́ ṣe public hearing adẹ̀dẹ́bẹ̀ a sọ fún wọn wípé nǹkan tí wọ́n fẹ́ ṣe yẹn wípé àwa ò lòdì sí o ṣùgbọ́n àbùkù tí ẹ ń fẹ́ máa ta àwọn oníṣẹ̀ṣe làwa lòdì sí nígbà yẹn wọ́n sọ pé àwọn fẹ́ ṣe òfin wípé nítorí wípé wọ́n sọ pé wọ́n ń gé orí ọba tó bá fẹ́ sìnkú ọba wọ́n ń gé ẹsẹ̀ ọba wọ́n ń pín ọba káàkiri irú ẹ̀ náà ló níbàárà sọ. pé ọba tó kú tí wọ́n ń ṣe àwọn ètùtù ẹ̀ tí wọ́n wá dáná sísàlẹ̀ tí wọ́n gbé òun sókè tí wọ́n dáná sí ní ìsàlẹ̀ ń bí tí wọ́n pé ọba ń yáná irú iná wo lọ́ba ń yá. irọ́ pátápátá ni èyí jẹ́ a dẹ̀ ń sọ fún wọn ní ilé ìgbìmọ̀ àfihàn pé àwa tí a jẹ́ oníṣẹ̀ṣe kò sí nǹkan tí a fẹ́ ṣe pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn nítorí pé nǹkan tí ẹ mọ̀ tẹ́ ẹ̀ rárí dájú ẹ̀ òun ni ẹ̀ ń sọ ọba tó bá dẹ̀ mọ̀ wípé wọ́n ti sìnkú ọba ẹgbẹ́ òun ní ojú òun rí yálà kóhun tó jọba àbígbà tóun wà lórípò ọba kó jáde síta kó wá sọ bọ́yẹn ń sìnkú ọba tó fi rí pé ṣe náà ń gé orí ọba tó ń gé ẹsẹ̀ ọba gbogbo àwọn ìtódẹ̀kù ń bẹ̀ wọ́n sọ pé ẹni tó bá lòdì sí àwọn nǹkan tí wọ́n sọ yìí o ìjìyà báyìí ló máa jẹ́ fún un ìjìyà báyìí ló máa ṣe kinní kan fún un ẹni tí ọ̀rọ̀ yìí ò kan ẹni tí ọ̀rọ̀ ó sì kú ọba tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ tí ò bá kàn kó má lọ síbẹ̀ o nítorí pé wọ́n rí i pé ṣe làwọn kọ̀ọ̀kan ṣe náà máa ń lo àǹfààní yẹn tí wọ́n fi ń jalè tí wọ́n fi ń fọ́lé onílé ibi tó bá ti jẹ́ ọba tó bá ti ṣètùtù nígbà tí ọba bá wàjà ibẹ̀ náà máa gbé ọba lọ tó ti máa lọ ṣe ètùtù ọba tó máa sin ọba síbẹ̀ ibẹ̀ náà lòun náà ti máa júbà nítorí pé wọn ò rí ibi tó sin ọba sí yẹn kì í ṣe gbogbo èèyàn ló lè dé ojú oṣù yẹn òun náà ṣe ń sọ wípé wọ́n ń gorí ọba wọ́n ń gẹ́sẹ̀ ọba wọ́n ń so ọba kan sókè ọba kan ń yáná wọ́n ní ọba ń yáná nídẹ̀yìn tó ti kú iná wo lọ́ba fẹ́ yá nígbà tó ti kú irọ́ pátápátá náà pa tàbí èèyàn tó sọ wípé ṣé wọn ò ní lè rán ọmọ lọ ṣe agùnbánirọ̀. ṣé báwọn ọmọ tiwa náà wà nílùú bòmíì tán lọ ṣe agùnbánirọ̀ níbẹ̀ báwo la ṣe máa gbọ́ ikán fọmọ wa rúbọ nítorí ọba kan fẹ́ jẹ káwọn náà má ṣe irú ẹ̀ lọ́dọ̀ tiwa ní ìgbà yìí. ẹni tí ọmọ ẹ̀ bá ti lọ ṣe agùnbánirọ̀ nílùú kan rí tí ọmọ ẹ̀ tó disappear tọmọ ẹ̀ di àwátì tí wọn ò rí tán ni wọ́n fi ṣe ètùtù ọba kóhun náà jáde kó wá sọ ìlú yẹn fún wa à á lọ sí ìlú yẹn à á lọ béèrè nǹkan tó ṣẹlẹ̀ láti lè jẹ́ kán mọ̀ wípé àwa oníṣẹ̀ṣe à ń jẹ ẹran èèyàn kò sẹ́ni tó máa ṣí ìṣàsọ ọbẹ̀ tó máa bá ẹran èèyàn bẹ̀ pé ó ń jẹ́ kàmáṣẹ̀ ní ẹran ọba. ebi ọba kì í pààyàn èèyàn kì í lálàá kó pé òun sùn òun rádé lórí kí wọ́n dẹ̀ káràlú wá dáadé fóun rárá. ìwọ tó bá jẹ́ Christian tó jẹ́ Muslim níjọ́ tó bá ti rò pé òun lọ sípò ọba ó ti mọ̀ wípé òun lọ darapọ̀ mọ́ níṣẹ̀ṣe nìyẹn ó dẹ̀ ti mọ̀ pé nǹkan tó bá ń ṣe ń bẹ̀ ó lẹ́tọ̀ọ́ láti ṣe gbogbo òrìṣà tó bá bọ́ ń bẹ̀ gbọ́dọ̀ bọ́ gbogbo ojúbọ tó bá lọ gbọ́dọ̀ lọ tó bá wá débẹ̀ tó bá rí pé nǹkan yẹn ò tẹ́ lọ́rùn ò lè ṣe ipá ò rajà ipá ò tà tètè ya tún jáde kúrò ńbẹ̀ kó padà sẹ́sìn tó ti ń sìn because àáfà ò lè kú mọ́ṣáláṣí ń sìn káwọn oníṣẹ̀ṣe lọ síbẹ̀ kán náà wọn máa sìnkú àáfà bishop pope wọn ò lè kú kán sọ pé àwọn oníṣẹ̀ṣe náà lọ sìnkú wọn. ẹ jẹ́ kí n sọ òótọ́ ọ̀rọ̀ nítorí gbangba la wà yìí àwọn ẹbí àwọn ìdílé ọba ló ń dà wá láàmú nílùú. à ń gbọ́ pé wọ́n lọ ń kóra àwọn jọ síbì kan wọ́n lọ ń sáìnì ìwé kan wípé wọ́n ti lẹ́tọ̀ọ́ pé tọ́ba bá ti kú pé kò sí ìwé kan tí ọba kan sáìnì níbì kan wọn tàbí ẹnìkan ní sáìnì tó bá tako nǹkan tó wà ní òfin yìí ó void òfin yẹn ò ṣiṣẹ́ aburúgé òfin ni ìyẹn túmọ̀ sí pé ẹ̀sìn ìṣẹ̀ṣe yìí gbogbo lẹ̀ ń bájà kì í ṣe pé wọ́n fẹ́ sìnkú yín lẹ̀ ń bájà nǹkan tí àwọn ọba ń ṣe ọgbọ́n nìyẹn ṣé tó fẹ́ pa ìṣẹ̀ṣe rẹ́ kí ni wọ́n ń ṣe nípèbí ìgbélé náà ń ṣe nípèbí wọ́n á dẹ̀ máa ṣe ájú oríṣiríṣi fọ́ba
wọ́n á máa kọ́ ọba ní ẹ̀kọ́ oríṣiríṣi ibẹ̀ ni àwọn ti ń parọ́ wípé ìpè bí yẹn náà ti máa ń fún àwọn náà máa ní kọ́ bá jẹ ọkọ̀ èèyàn irọ́ pátápátá ni ṣùgbọ́n àjò oríṣiríṣi náà máa ṣe fún ọba ìlú ńbẹ̀ ní ìpè bí yẹn ni oṣó ti máa kí ibẹ̀ làjẹ́ ti máa kí ẹlẹ́bọ lóògùn ibẹ̀ ló ti máa kí ibẹ̀ ni kírísítẹ́nì imam ibẹ̀ ló ti máa kí ibẹ̀ ni bíṣọ̀pù ti máa wá kí gbogbo ìgbà yẹn ni gbogbo àwọn èèyàn máa fi wá máa kí tọ́ máa mọ̀ gẹ́gẹ́ bí ọba tọ́ máa ṣe kábíyèsí fún bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ nǹkan bá pé kí wọ́n ṣe nípè bí yẹn irọ́ pátápátá ni àfẹn tó bá màdàrú lọ òun ni wọn ṣe ń ṣe dáadáa. ìlànà òfin náà la fi ṣe nígbà tí ọba yẹn wàjà wọ́n jẹ́ kí àwọn ẹlẹ́sìn ìmàlẹ́ wọ́n jẹ́ kó ṣe prayer wọ́n jẹ́ kí àwọn christian wọ́n jẹ́ kó ṣe prayer nígbà tó dẹ̀ yà àwọn oníṣẹ̀ṣe wọ́n dẹ̀ gbé òkú yẹn wọ́n dẹ̀ ṣe gbogbo ètò tó máa ṣe pápátá nígbà tó dẹ̀ ṣe ẹ̀kọ́ wà ní òfin yẹn wọ́n ní ètò tó máa ṣe tí nígbà tó máa fi sìnkú yẹn tàbí nígbà tó máa fi jòkó ẹ̀ nù ṣùgbọ́n aspect jíju òkú yẹn nù òun làwọn ti ìlú Gbagura òun náà tẹ̀lé ṣùgbọ́n wọn wájú nù nígbà tó parí gbogbo ètò tó máa ṣe tó ń ṣe gbẹ̀ wọ́n hand over cups yẹn sí ọwọ́ àwọn ẹbí ẹ̀ pé kán dẹ̀ lọ sí. nígbà tí wọ́n gbé dé àwọn kírísítẹ́nì náà kọ́kọ́ wọlé tí wọ́n ṣàdúrà kó tó di pa àbẹ̀rẹ̀ ètùtù ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pé ọba gbogbo ìlú ni a fún àwọn mùsùlùmí láyè pé kí wọ́n wá ṣàdúrà sí tí wọ́n bá gbé débi tí a ti fẹ́ sí ni àwọn náà fi ṣàdúrà tiwọn kó tó di pé àgbésítẹ́ ṣó ti yé náà bí àárín yẹn ṣe rí nìyẹn. Gbagura kíní kan ló dájú o ò lè jọba o ò lè jẹ Gbagura láì jẹ́ kó jẹ́ muslim ẹlẹ́sìn Màlẹ́ nìkan ló lè jọba Gbagura láti ṣẹ̀báyé. àkọ́kọ́ ni pé ó ní iye ìdílé tó ń jọba ní Gbagura àwọn ìdílé tó ń jọba yìí nítorí pé gbogbo wọn ti di ẹlẹ́sìn mùsùlùmí ni o tá a bá rí èyí tó jẹ́ christian nínú àwọn ìdílé yẹn tó bá kàn táyé pé àrìn yẹn là ń sọ pé tí wọ́n bá rìn bó ṣe kọ́ rìn tí wọ́n dá fatifá bá mu àjọba Gbagura o tá a bá rí inú ọmọ ìdílé ọba tó jẹ́ pé oníṣẹ̀ṣe ni kódà kó jẹ́ babaláwo tó ń fifá jẹun ni tó ń fifá ṣe iṣẹ́ tí wọ́n bá mu ní ọba àjọba Gbagura ò kì í ṣe ẹlẹ́sìn mùsùlùmí o a máa sọ wípé bóyá ìdílé ẹlẹ́sìn kan bó ṣe yí àwọn náà ni nítorí pé muslim ni wọ́n àwọn tó dẹ̀ bí wọn ìran wọn muslim ni wọ́n ṣó ti yé na kí ó tó di pọ́n gba ẹ̀sìn láti ń jọba ní Gbagura. fún ọdún ìṣẹ̀ṣe àyájọ́ ọjọ́ ìṣẹ̀ṣe tí wọ́n yà sọ́tọ̀ ní Ogun State August 20 tí ó dẹ̀ jẹ́ fún public holiday níjọ́ yẹn a dúpẹ́ lọ́wọ́ wọn nígbà tí wọ́n kọ́kọ́ announce òfin yẹn towards the election nígbà tó ń ṣe campaign inú bí àwa oníṣẹ̀ṣe sí wọn kí ni nǹkan tó fa ìbínú oníṣẹ̀ṣe yàtọ̀ sí àwọn oníṣègùn àwọn alternate medical practitioners wọ́n yàtọ̀ sí àwọn traditional worshippers nínú àwọn alternate medical practitioners yẹn wọ́n ní christian nínú wọn wọ́n ní muslim nínú wọn oríṣiríṣi èèyàn ló kóra jọ síbẹ̀ nítorí iṣẹ́ òòjọ́ wọn iṣẹ́ tó fi ń jẹun nìyẹn they are professionals they are herbal practitioners they are not traditional worshippers ó wá jẹ́ ibi tó ti pè wọ́n sí cultural center l'Abẹ́òkúta ibẹ̀ ni governor ti kọ́ pronounce kìíní yẹn dùn àwọn oníṣẹ̀ṣe gbogbo oníṣẹ̀ṣe Ogun State ló dùn ó ní àwọn tó ń pè lé oníṣẹ̀ṣe ni wọ́n lọ fún public hearing nígbà tó fẹ́ pass òfin tá à ń sọ yìí ní House of Assembly adẹ̀ mú àdírẹ́sì wa sílẹ̀ fún wọn a mú fóònù nọ́mbà wa sílẹ̀ fún wọn à ń ṣèpàdé l'Abẹ́òkúta à ń ṣe kò sẹ́ni tó mọ̀ so bí àwọn kan bá dẹ̀ ń kóra jọ tán náà wọn oníṣẹ̀ṣe aláṣìṣe ni wọ́n ń ṣe oníṣẹ̀ṣe